Sunday yìí máa pẹ́ lẹ́wọ̀n o, owó ló fi ń tọ àwọn ọmọdé láti bá wọn sùn. Ọ̀gbẹ́ni Sunday Eje, ẹni ọdún mọ́kàndínlógójì kan làwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Ugbogi níjọba ìbílẹ̀ Ovia North West nípínlẹ̀ Edo ti sọ pé àwọn ti fọwọ́ òfin mú un báyìí táwọn sì ti ń ṣèwádìí nípa ìwà ọ̀daràn tó hù láàrin ìlú náà. Wọ́n ní gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn làwọn máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ kó lè lọ káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ fóun tó ṣe. Aláròyé gbọ́ pé ọjọ́ ti pẹ́ díẹ̀ báyìí tí Sunday ti máa ń fowó tọ àwọn ọmọdé lágbègbè tó ń gbé yìí tí yóò sì fipá bá wọn sùn dáadáa. Ọjọ́ orí àwọn ọmọ tó máa ń ṣe kinní ọ̀hún fún kò ju ọmọ ọdún 7 sí 9 péré lọ kó tó di pé ọwọ́ òfin ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ẹ́ láìpẹ́ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo SP Chidi Nwabuzo tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn sọ pé àwọn òwúyẹ́ kan tó mọ̀ nípa ìwà láabi tí Sunday ń hù lágbègbè tó ń gbé ni wọ́n lọ fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá létí tí wọ́n sì tètè lọ fọwọ́ òfin mú un nílé rẹ̀. Ohun tá a gbọ́ ni pé àwọn ọmọdé tí ọjọ́ orí wọn kò ju ọmọ ọdún 7 sí 9 péré lọ ni Sunday máa ń fowó tàn láti bá wọn sùn. Ìwádìí táwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ kan tó ń rí sọ̀rọ̀ ìfipábánilòpọ̀ nípínlẹ̀ náà ṣe nípa Sunday fi hàn gbangba pé lóòótọ́ ni Sunday máa ń kó àwọn ọmọdé jọ lágbègbè tó ń gbé pẹ̀lú èrò láti máa fún wọn lówó lẹ́yìn tó bá ti bá wọn sùn tán. Ìwà tí òfin ìpínlẹ̀ náà fajúro sí gidi tí ìjìyà sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ní eléyìí. Nwabuso sọ pé lẹ́yìn tí Sunday bá tan àwọn ọmọ tó bá sùn tán ló máa fún wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira tàbí ẹgbẹ̀ta náírà 600 naira fún iṣẹ́ ibi tó ṣe pẹ̀lú wọn. Ṣá o, Sunday ti jẹ́wọ́ pé ẹ̀ẹ̀kan ṣoṣo péré lòun tí ìbá ọmọ ọdún 9 tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun yìí lò pọ̀. Ẹ̀ẹ̀kan péré ni mo bá ọmọ ọdún 9 náà sùn, inú oṣù kìíní ọdún yìí sì ló wáyé. Ọmọ òun pàápàá ló wá bá mi pé kí n fóun lówó kí n sì bá òun sùn. Mi ò kọ́kọ́ dá a lóhùn rárá, ṣùgbọ́n nígbà tó sọ pé òun máa parọ́ mọ́ mi níta gbangba pé ṣe ni mo fipá bá òun sùn ni mo ṣe kúkú gbà láti bá a sùn tí mo sì fún ní 1,500 náírà lẹ́yìn tí mo ṣetán pẹ̀lú rẹ̀. Kò pẹ́ rárá tí mo ti oko dé làwọn ọ̀dọ́ agbègbè náà fi wá sílé mi tí wọ́n sì fẹ̀sùn kàn mí pé ṣe ni mo fipá bá ọmọ ọdún 9 ọ̀hún sùn. Wọ́n bẹ̀rẹ̀ sí lù mí kó tó di pé wọ́n mú mi lọ sí tẹ̀sán ọlọ́pàá. Àwọn ọlọ́pàá ti sọ pé àwọn yóò ṣèwádìí dáadáa nípa Sunday táwọn yóò sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ọ̀hún bá tẹnu bepo. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sí ti gbọ́ yín.